ẹni tó ṣe é fọkàn tán afúnnímáwòbẹ̀ tí ń ṣọjọ́ bí lónìí o. Olúrónkẹ́ Àjọkẹ́ mo bá ọyọ̀ mo bá fìyà tògùn fẹ́lẹ́dùmarè ọba tó pa ọmọ láti ìrakòrò títí dàkókò yìí, ọba tó jẹ́ ó wà láyé tó jẹ́ ó wà láàyè tájíǹde ara sì ń jẹ́ fún ọ Àjọkẹ́ o. Àwọn Àyìndé àtọmọ rẹ̀ Samuel ní bọ́ọ̀dẹ́lù Èkìtì o. Àyàdàpọ̀ Ògúnyẹmí mo nílùú Èkìtì ti yá, ó yá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ó máa gbọ́ mi ńlẹ́ ọmọ wa ọmọ ẹkùn ọmọ olókè méjì takọtabo lórí ara wọn, ọmọ olókè tí ń ka mọ́tò láyà, ọmọ olókè mẹ́rìndínlógún orin Àjọkẹ́ òkèlè abọ́bàgùn wọ̀lú ayé pé ọmọ alágógó dẹ ọmọ alágógó ajílù ọmọ jìwàjíwà ìlẹ̀kẹ̀ ọmọ àṣà pátá dánwó ọmọ àṣà òkúta dọ̀là ọmọ aṣọyẹ ṣòru Èkìtì ọmọ alọ́yẹ mọ́yìn ọmọ abẹ́wẹ́ ìṣù gbàgàngbàgàn mo ní ọmọ gbóhùn ẹnu mi ǹlẹ́ o ọmọ ṣẹ́wìrì lẹ́ẹ̀mẹ́ta ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúróbọ mẹ́rin abẹ̀rẹ̀bọ mẹ́rin àkúnlẹ̀bọ ọ̀kọ̀lá àbọ̀ tó ń gbọ́dọ̀ ròdò ọ̀kọ̀lá àbọ̀ tó ń gbọ́dọ̀ gòdò ọ̀kọ̀ sunkún òtútù ọ̀kọ̀ sunkún ọ̀rù ilé bàbá tó bí ọlọ́mọ. Màmá Ariel ló ṣọdún òní náà kò ní jẹ́ṣe mọ́ fún Ọláṣẹ́lédùmarè ọba. Màmá Gabi òní fàìsàn ló gbà láyé. Màmá Grace ìwọ yóò túbọ̀ máa bójú rere Lédùmarè pàdé ní gbogbo ìdáwọ́lé rẹ̀. Orí kò wá sí bó ti wù kó pẹ́ láyé tó Olúrónkẹ́ onímọ̀sáre ọmọ láṣẹ dání wáyé Àyàdàpọ̀ Ògúnyẹmí o. Ìwà tọkọ rẹ̀ ó túbọ̀ pẹ́ fúnra yín, iṣẹ́ àwọn ọmọ yín yóò ṣojú ẹ̀mí yín o Àjọkẹ́ o. Iṣẹ́ rẹ̀ ò nídìí iṣẹ́ ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ̀ ṣe, gbogbo àdáwọ́lé rẹ̀ yóò túbọ̀ máa yọrí sí rere ni. Ire lójú owó rí Olúrónkẹ́ o, ojú rẹ̀ ò ní rí bí láṣẹ àdáni wáyé. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Òkè òkè ló máa lọ ò ní relẹ̀ nígbà kankan, orí òkè lọ́wọ́ fún ní ìgbé o. Ìwọ la fún ní máwòbẹ̀ láṣẹ àdáni wáyé, ó wà ní tọrọ jẹ ó ní tọrọ mu ó ní tọrọ ná ó ní tọrọ lò, bó o bá ti ń lù yóò máa dún fún ọ ni láṣẹ àdáni wáyé. Àwọn Àyìndé àtọmọ rẹ̀